mi ní much láti sọ ju pé mo ṣàdúpẹ́ fọ́lọ́run ọba tí ò tí ì jẹ́ kí n dòkú 2015 ni mo ti ṣe album gbẹ̀yìn 2015 yẹn náà ni marriage mi collapse that 2015 náà ni ẹni tí mo rí bíi bá lóòótọ́ ọlọ́run ló bá bàbá tó fọlọ́run mọ̀ mi ọdún yẹn náà ni mo lose wọn. láti ìgbà tí mo ti rí obìnrin ni mo ti ń ronú kinní kan bí ṣùgbọ́n láwọn olórin kan náà rèé kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀ tó ń gbé orin láti yin ọlọ́run tó ń ṣàzíkìrí fún ọlọ́run ló wá jẹun tó ń dín kàràtà. ọlọ́run má padà o lẹ́yìn mi àríkẹ́ jọ má sọ pé ó ṣe é mọ́ o mo ń bẹ̀ ọlọ́run má padà lẹ́yìn mi ò jọ má sọ pé ó ṣe é mọ́. àwọn tó ti ń wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ bí àwọn bá ń mẹ̀ẹ́nì ẹ̀ nígbà tí irú wọn bá rí báyìí tó ń tàkàrà báwo ló ṣe máa rí àwọn tó ti ń gbérin lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé òun ló ń sanwó fún wọn bí wọ́n bá ń gbé mọ́tò kọjá tí wọ́n rí bó ń tàkàrà báwo ló ṣe máa rí lára ẹ̀ Katsina tí kówó félépo aláàjì ló kówó fólóróró. kí ló fà á kí ló dé tí ẹni tó ń kọrin Islam tó di ẹni tó ń dín àkàrà tà. wọ́n ní yóò ṣojú ti tà wọ́n. báyẹ̀ ni yóò ṣe dùn wó. ọ̀yá wa gbàdúrà gbè ní. kò tètè jẹ́ wá gbára ẹ̀. ohun tó ní kẹ́ ẹ̀ fún wa ní owó yìí ọlọ́run á ràn yín lọ́wọ́ o ọlọ́run á bẹ́yìn náà gbọ́ bùkátà yín o ọlọ́run ò ní fi yín lẹ̀ o. Ìjàyè. ibi tó mo wà yìí ni wọ́n ń pè ní Ìjàyè mo sì wà ní Ìjàyè lónìí nítorí arábìnrin kan tó ń ta àkàrà má gbàgbé pé mo ti ní màmá kan níjàyè tẹ́lẹ̀ tó ń ta àkàrà elépo ẹ̀kọ́ wo mo fẹ́ ká kọ́ lórí ọ̀rọ̀ arábìnrin tẹ́ ẹ fẹ́ rí lórí ètò yìí lónìí Katsina tí ló kówó félépo aláàjì ló kówó fólóróró tí n bá ti ní Katsina tí ló kówó félépo aláàjì ló kówó fólóróró báwo lọ̀rọ̀ náà ṣe jẹ́ ìgbà tá àwẹ̀ ń bọ̀ a ní ká dín kàrà fáwọn èèyàn èmi bá kówó lọ fẹ́ni tó ń ta kàrà ń bẹ̀ yẹn elépo làwọn ń tà aláàjì bá pè mí pé gbogbo èèyàn kọ́ ló ń jà kàrà elépo olóróró lẹ́lòmíì ń jẹ mo ní kí ni ká wá ṣe wọ́n tún ní ká wó lóróró aláàjì bá wó lóróró kan kówó fún èmi ní kí n wá kí aláàjì lọ́jọ́ kan bí mo ṣe débi tí mo ti fẹ́ bá aláàjì làlájì ò bá sí nlé obìnrin kan wá ń ta kàrà lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ olóróró nìyẹn ń tà obìnrin yẹn bá sọ fún mi pé òun ni ẹni tí aláàjì ó kówó fún àkàrà olóróró dẹ̀ ló ń tà obìnrin yẹn ti wá ránṣẹ́ pè mí rí lórí ètò yìí pé kí n wá ràn òun lọ́wọ́ lọ́dún kan kọ́rọ̀ tí mò ń sọ lè yé ẹ fún wọn lásìkiri náà ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa. Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha illallah la ilaha illallah Allah la ilaha illallah Allah la ilaha Allah la ilaha illallah Allah la ilaha illallah Allahumma salli ala Allah la ilaha Allah Allahumma salli ala Allah la ilaha ala sayyidina Muhammadin Allah la ilaha illallah sayyidina habiballah Allah la ilaha illallah ibadallah rijallah Allah la ilaha Allah hinuna biha unila Allah la ilaha la ilaha illallah هلا 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 سلام هلا نوري الذي جاء بالهدى سلام هلا البادري مزمه محمدا سلام هلا أطه على محمد مصطفى لا إله إلا الله لا إله إلا الله على سيدنا محمد رسول الله. kí ló ń ṣẹlẹ̀ ní sọ yìí kí ni mo bá yín tẹ̀ ń ṣe ń bí ngbà tí mo wá bí. àkàrà ni mò ń dín o àkàrà olóróró ni mò ń dín bí mo dẹ̀ ń dín ọ̀jọ̀jọ̀ mò ń dín pòtétò àti iṣu. ṣùgbọ́n ṣáájú kó tó di pọ́n wá bí ní nǹkan bí ọdún mélòó kan sẹ́yìn arábìnrin yìí ti fohùn ránṣẹ́ sí mi rí wọ́n ti pè mí fún nǹkan kan rí ẹ̀kọ́ kan ni mo fẹ́ kó o kọ́ lórí ètò yìí lónìí ìwọ máa pe ohun tó dáa mọ́ra ẹ
ọ̀nà tọ́lọ́ máa gbà ṣe ló mọ̀ ó máa kẹ́kọ̀ọ́ pẹ̀lú olórin mùsùlùmí tó ń dín kàràtà níjà junction mo ní mo lálákàrà elépo wájú lọ́hùn olóróró tún rèé èmi kówó félépo aláàjì kówó fólóróró abẹ́rẹ́ ohun tó ń jọ́ lọ́rùn ni obìnrin ilẹ̀ ti ránṣẹ́ pè mí tẹ́lẹ̀ tí mò ń sọ fóbìnrin láìmọye ìgbà pé èmi kọ́ mò ń ràn yàn lọ́wọ́ ọlọ́run ló ràn yàn lọ́wọ́ bí ìrùpábẹ́kúta lobìnrin náà wà tẹ́lẹ̀ bóyá ṣẹ́ tàbí wọ́n fẹ́ ṣe àyípadà ló sọ wọ́n dára Abẹ́òkúta ìgbà tóbìnrin tún dé wọ́n sẹ́ndì mẹ́sẹ̀jì sí mi pọ́n ti wà lábẹ́òkúta mi ò tiẹ̀ wo bẹ̀wò torí èèyàn mélòó mo fẹ́ dá lóhùn àṣẹ ọlọ́run ní bó ṣe fẹ́ jẹ́ ká kọ̀nẹ́ẹ̀tì ara wa orin mùsùlùmí ló lóhùn kan ó lóhùn tó pọ̀ ṣùgbọ́n kí ló wá sọ ẹni tó ń kọrin mùsùlùmí táyé ti mọ̀ tẹ́lẹ̀ di ẹni tó wá ń dín kàràtà níjà junction Katsina tí kówó félépo aláàjì kówó fólóróró mi ò róbìnrin rí owó tàlájì kó fún ló jẹ́ kémi àti ẹ̀ pàdé èmi wá ń jókòó mọ́ ń ro àwọn tó ti ń wà lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ bí àwọn bá ń mẹ̀ẹ́nì ẹ̀ nígbà tí irú wọn bá rí báyìí tó ń tàkàrà báwo ló ṣe máa rí àwọn tó ti ń gbèrè lẹ́yìn ẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ bóun ló ń sanwó fún wọn bí wọ́n bá ń gbé mọ́tò kọjá tí wọ́n rí bó ń tàkàrà báwo ló ṣe máa rí lára ẹ̀ Katsina tí kówó félépo aláàjì ló kówó fólóróró aláàjì ẹ máa bọ̀ bàbá mi adéjòjò àbẹ́ẹ̀rí tó ń jọ lọ́rùn Katsina tí kówó félépo aláàjì kówó fólóróró. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń bá a dá sí oṣù Ramadan yìí ọwọ́ yóò máa ròkè o ẹ ní ṣọ́kú inú ọlá lè máa jí sí o àdúrà yẹn máa gba ọlá iná àti iná kàríkà ọ̀sára ìrọ̀bẹ̀ kàwá ní àná ṣáná kàwá tà. aláàjì mo ní Katsina tí kówó félépo aláàjì kówó fólóróró elépo lèmi kówó ìṣínú fún èmi ò mọ olóróró rí aláàjì ló mọ̀ aláàjì bá ní kì í ṣe gbogbo èèyàn ló láì àkàrà elépo wọn ló lóróró ńkọ́ ìgbà táàbúrò mi rẹ̀ fowó ránṣẹ́ mo ní kàlájì yanjú ẹ̀ ìgbà tàlájì máa kówó fún olóbìnrin náà ló bá jẹ́ obìnrin tó ti ránṣẹ́ pè mí rípò nídìí ẹ̀kú lórí ètò mi tí mo dẹ̀ ti sọ fóbìnrin náà lọ́pọ̀ ìgbà pé mi kọ́ mọ̀ ràn yàn lọ́wọ́ àṣẹ lásìkò àwẹ̀ òun jó lórin mùsùlùmí tó ní àzíkìrí lẹ́nu èmi wá kówó tèmi félépo èmi ṣe tàwọn àgbà aláàjì ṣe tàwọn ọmọdé tó dáwọn kan nígbàgbọ́ bí ẹni tó bá jàkàrà elépo èèyàn ńlá ni Katsina tí kówó félépo aláàjì kówó fólóróró Katsina tí kówó félépo aláàjì kówó fólóróró. ẹ ṣé bàbá mi ibi ni wọ́n ti ń dín kàràtà ibi tá a wà yìí gangan ni wọ́n ti ń dín àkàrà mọ́ta o ẹni tí gbogbo ayé ti mọ̀ tẹ́lẹ̀ gẹ́ ẹ tún fún wọn lásìkiri. hawahalu zulikarani ya kibula talakiya shayiki wa yahmali muhammadana wala barun nada shamili hawahalu zulikarani كأصل هدى ولواه إليه ليس له تلاج النجم في الكرا شيء قبيلا إلي أوهلها وهل ذو فصورة شيك تبقى هي مذاكرة تفاسر الأمر هم قد جرى به جزلي أوهلها وهل ذو الكرم. ìyá mi ẹ máa bọ̀ ẹ wá bá mi gbàdúrà fóbìnrin kan tọ́lọ́ mọ̀. ọlọ́run á ràn lọ́wọ́ o iléeṣẹ́ ò ní dàrú o a máa lọ rẹ a máa bọ̀ rẹ o kò sí ó máa ṣe o ìkọ́ ò ní kọ́ lẹ́sẹ̀ o. olórin mùsùlùmí ní kí ló wá sun di ẹni tó ń tàkàrà èmi wá ń béèrè kan bí báwo lọ́lọ́run ṣe máa ń ṣiṣẹ́ ẹ̀ báyìí obìnrin ti ránṣẹ́ pè mí rí lọ́pọ̀ ìgbà pé Katsina tí ẹ wá ràn mí lọ́wọ́ ìwàásù tí mò ń wàásù fóbìnrin náà ni pé mi kọ́ mò ń ṣàánú èèyàn kí ló wá sọ olórin mùsùlùmí táyé ti mọ̀ dẹ́n tó ń tàkàrà ṣebí lára àwọn olórin mùsùlùmí tá a mọ̀ rèé àjíà mo fẹ́ kẹ́ gbórin tẹ́ bá gbórin mo fẹ́ kẹ́ túmọ̀ ẹ̀ fún mi gẹ́gẹ́ bí olórin mùsùlùmí. wọ́n ní yóò ṣojú ti tàwọn báyé ni yóò ṣe dùn wó ọ̀yá wa gbàdúrà gbè mí mo tètè jẹ́ wá gbára wọ́n ní yóò ṣojú ti tàwọn báyé ni yóò ṣe dùn wó dákú wá gbàdúrà gbè mí mo tètè jẹ́ wá gbára adáni má ṣe gbàgbé ìpín mi tí mo yàn ó káyé má fẹ́ tọ́ mi dùn mí tètè jẹ́ wá gbára wọ́n ní yóò ṣojú ti tàwọn báyé ni yóò ṣe dùn wó ọ̀yá wá gbàdúrà gbè mí mo tètè jẹ́ wá gbára káyé má gbà láfíà mi.
láti ìgbà tí mo ti rí obìnrin ni mo ti ń ronú kinní kan bí sì bá láwọn olórin kan náà rèé kí ló dé tó jẹ́ bẹ́ẹ̀ tó ń gbé orin láti yin Ọlọ́run tó ń ṣàzíkìrí fún Ọlọ́run ló wá jẹun tó ń dín kàràtà ṣé bí ká sọ pé Ọlọ́run ò gbọ́ tiẹ̀ ni abínú kí ni ká sọ pé dé kí ni ká sọ pé fà á àtàná ni mo ti ń rò bó ṣe jásìkò àwẹ̀ lọ́lọ́run ní kémi àtobìnrin yìí pàdé kí ló fà á kí ló dé tó fi rí bẹ́ẹ̀ mo dẹ̀ rò títí ẹni tó ti ránṣẹ́ pè mí tẹ́lẹ̀ pé kí n wá ràn òun lọ́wọ́ tí mò ń wàásù ẹnìkan fún òun nìkan ló lè ràn yàn lọ́wọ́ pé hálà nìkan ni àṣé mi àti ẹ tún máa wá pàdé àṣé ohun tó ti bá mi sọ yẹn ó nígbà tọ́lọ́run fi sí nígbà tọ́lọ́run máa wá ṣe wá jẹ́ nípasẹ̀ bàbá mi àǹtí orin tẹ́ gbọ́ yẹn kí lẹ rí sí náà. nǹkan tí mo rí sí ó ṣe díẹ̀ òun ni pé nígbà tí àwọn èèyàn bá sọ pé báwo lọ́lọ́run ṣe fẹ́ ṣe àwọn fẹ́ rí bó ṣe fẹ́ jọra wọn fún yàn tọ́lọ́run dẹ̀ dìde ìrànlọ́wọ́ torí pé orin tẹ́ ẹ sọ yẹn èmi gangan lórin yẹn ń bá wí torí tí n bá ní kí n tẹnu bọ̀rọ̀ ilẹ̀ máa ṣú ilẹ̀ máa mọ́ àmọ́ mo dúpẹ́ fọ́lọ́run torí pé bó bá ṣe fẹ́ ló ṣe máa ń ṣe nǹkan ẹ̀ ọba tẹ́nìkan ò mọ bó ti rí ni so mi ní sọ púpọ̀ ju pé àsìkò tọ́lọ́run sọ pé ó yá òun náà ló ṣe alhamdulillahi rabbil alamin. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà. ìgbà tẹ́ pè mí ńgbà yẹn kí lẹ fẹ́ kí lẹ rí nígbà yẹn. alhamdulillahi rabbil alamin nǹkan tí mo fẹ́ ni àánú nítorí pé mo ti lọ ọ̀tún mo ti lọ òsì mo rí i pé mo nílò ènìyàn tó lè dúró pẹ̀lú mi tó lè gbéṣẹ́ yẹn jáde lára mi. So mo kàn come across fídíò yín ní orí Facebook Katsina àti Sugar ló jẹ́ kí mo dẹ̀ wo WhatsApp number yín bẹ̀ mo dẹ̀ private chat yín mo ṣàlàyé fún yín pé olórin Islam ni mí pé mo nídìí ìrànlọ́wọ́ pé mo nídìí ẹni tó lè support mi ẹ dẹ̀ sọ fún mi nígbà náà pé Ọlọ́run ló máa ń ràn ẹ̀dá lọ́wọ́ Ọlọ́run ló máa ń support èèyàn pé kí n ṣáà máa pe Ọlọ́run tó bá yá jẹ́rìí ààrẹ. lẹ́yìn ìgbà yẹn náà arábìnrin tún ṣe ó dàpẹ́ ṣorin fún mi bí acapella báyìí. bẹ́ẹ̀ ni nígbà náà. bó lẹ wà tẹ́lẹ̀ bó lẹ ń gbé tẹ́lẹ̀. Ṣòdì ni mo ń gbé ibẹ̀ ni mo marry sí tí mo bí àwọn ọmọ mi sí kó tó di. gbogbo bàtẹ́ ń pè ní Òṣòdì lẹ́wà. bẹ́ẹ̀ ni. Òṣòdì tẹ́yìn lẹ́ ń gbé nígbà yẹn Òṣòdì yẹn ni èmi náà ń gbé ń kékeré o. Òṣòdì tẹ́lẹ̀ ń gbé yẹn ibẹ̀ ní ilé wa o màmá kan wà tó jẹ́ ìyàwó bàbá mi tá à ń pè ní ìyá Alakara. Ìyá Alakara tá à ń sọ ilé wọn ló wà lọ́ọ̀kan bẹ̀ yẹn o kẹ́ ẹ lè mọ̀ pé tèmi àti yín kì í ṣeré kí ló dé tọ́lọ́ ń jẹ́ àríra lásìkò àwẹ̀ tí n bá wà nú ẹ̀mí kì í fara ṣe mo máa ń fẹ̀mí ṣe ni pé Ọlọ́run jálajàla ìlú ló ń darí ẹ̀ ìwọ olùgbọ́ mi sórí ọ̀rọ̀ obìnrin tó ń wò yìí Ọlọ́run gbogbo ẹnu mo fi sọ fún ẹ ó fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ ni ẹ̀kọ́ tó ń kọ́ wa náà ni pé ká máa dúró ti òun ní gbogbo ìgbà bí a bá ń retí nǹkan bọ́wọ́ wa ò bá tí tó tá a bá rẹ́ni tí ó ń ṣe rere tàbí tọ́lọ́run kẹ́ ká má bànújẹ́ torí ẹ̀ obìnrin máa ń wo status mi lọ́pọ̀ gbàdúrà lọ́n tó fi ràn mí lọ́wọ́ àṣèmi àti wọn máa wá pàdé lọ́nà àrà nígbà tèmi bá kówó félépo tàlàjì bá kówó fáwọn tèmi ò dẹ̀ mọ̀ tèmi dẹ̀ wà lájì wá torí ìdí èyí èmi mọ̀ pé ní nǹkan tọ́lọ́run fẹ́ fọ̀rọ̀ obìnrin ṣe ìyá Alákàrà tèmi ń kówó fún nìyẹn ń bẹ̀ yẹn ìyá Alákàrà eléyìí ọ̀tọ̀ ṣé àkàrà yẹn sáwọn bá ń lé ni àbí ṣòro ó sọ wọ́n dẹni tó ń dín kàrà mo ní báwo ló ṣe máa rí ọ̀gá olórin tó ti dúró wájú tó ní káwọn bọ́ìsì máa tẹ́sítì tó ń lùlù tó ń lómele ń lu tiẹ̀ táwọn tó kóni iṣẹ́ wá dúró tó ń wà wájú ń bí tó ń kọrin tó wá di ẹni tó ń dín àkàrà tà ṣé o rí pé nǹkan ńlá ni tó máa pe àwọn onírinṣẹ́ bá fẹ́ lórí iṣẹ́ yín lọ́jọ́ báyìí tó máa sanwó fún wọn tó máa láwọn ọmọọṣẹ́ tó máa ṣe tán tó tún máa fún wọn lówó ó wá di ẹni tó ń dín àkàrà tà ó dẹ̀ ń kọrin ó fi ń yin lọ́hùn aṣọ Ọlọ́run ń tọ́jú obìnrin pamọ́ lásìkò àwẹ̀ gangan ló fẹ́ lò ètò yìí fún
kó lè mọ̀ wípé òun lọ́ba tó ń jẹ́ jálàjàlá ìlú. Mo wá ń ké sí gbogbo ẹlẹ́yinjú àánú káàkiri àgbáyé, ẹ̀yin tí Ọlọ́run ọba kẹ́ nínú ẹ̀sìn Islam, ẹ̀yin tẹ́ mọ tó ń jẹ́ ká fi owó wa ṣẹ̀sìn sọ́dọ̀ Ọlọ́run, ẹ̀yin tẹ́ ní stúdíò tẹ́ fẹ́ bá mi ran obìnrin lọ́wọ́, kó lè wà lọ́kàn ẹ̀ wípé Ọlọ́run ò fi òun sílẹ̀ o, ó tọ́jú òun pamọ́ fún nǹkan kan ni. Nígbà tí mo bẹ̀rẹ̀ sí gbómi àmì náà tó bí rere, mo rú ọ̀rọ̀ obìnrin títí ara mi ò balẹ̀, bẹ́ẹ̀ ìgbésí ayé wo rèé, ẹni tó ń kọrin tó fi yin lọ́hùn tún gbà zikiri kan lẹ́nu ẹ̀. لا إله إلا الله محمد يا رسول الله لا إله إلا الله محمد يا رسول الله لا إله إلا الله محمد يا حبيب الله لا إله إلا الله محمد يا رسول الله الله لا إله إلا الله 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 نبي محمد يا رسول الله محمد يا رسول الله النبي يا رسول الله كاتني يا رسول الله أديني يا رسول الله مصطفى يا رسول الله لا إله إلا الله محمد يا رسول الله. gbogbo ẹ̀yin tọ́lọ̀ ń gbé sípò tẹ́ láǹfààní àti náwó àánú sáwọn èèyàn tí wọ́n kú ò nínú iṣẹ́ tẹ́ bá tọrẹ ẹ má tọrẹ ìbànújẹ́. ó dáa fún ẹni tí ń ṣe sàárà tí ó gbàdúrà ju ẹ̀dá tí ń gbàdúrà tí ó ṣe sàárà lọ. ẹni tí ń bá ń tọrẹ tí ó màdúrà ṣe, àwọn tó tọrẹ fún ó ṣe times 2 àdúrà tó lè ṣe fúnra rẹ̀ wọ́n á ṣe fún ẹ. sórí wọ́n tó wá kàn ń gbàdúrà pé èmi náà tàdúrà gbà fúnra mi, àdúrà rẹ̀ yẹn ò lè fò, ẹyẹ ò ní fò tí ó bá níyẹ. ìyẹn tó lè gbé ẹyẹ àdúrà fòun ni kéèyàn tọrẹ. èèyàn wà tó jẹ́ pé ọrẹ kan tó bá ta wọ́n ó lè yí ayé wọn pò. iṣẹ́ tá a fi pin fẹ́yàn 10 tó bá láǹfààní àti kàn ṣe láàrin èèyàn 2 jẹ́ káwọn yòókù ó bú ọ. sọ́ra àwọn tí wọ́n ti ní impact nínú ayé wọn yẹn àwọn gan padà máa fún yàn. dákun ẹ̀yin tọ́lọ̀ ń fún láǹfààní ẹ adopt irú strategy yìí. Orúkọ mi ni Hajiya Salma Size aka ọmọ àwálù. It's a long story. Àmọ́ mi ní much láti sọ ju pé mo ṣáà dúpẹ́ fọ́lọ́run ọba tí ò tí ì jẹ́ kí n dòkú. 2015 ni mo ti ṣe album gbẹ̀yìn. 2015 yẹn náà ni marriage mi collapse. That 2015 náà ni ẹni tí mo rí bíi lóòótọ́ Ọlọ́run ló bá o torí lẹ́yìn ẹ̀ kò sí nǹkan kan mọ́. Allahu wahidul qahhar. Ẹni tí mo gbà fún Maulana Saidi Ali Zize ibn Sheikh Muqaddam Muhammad al-Awwal radiyallahu anhu kọ́lọ́n bá mi ṣàlékún ìkẹ́ bàbá mi, bàbá tó fọlọ́run mọ̀ mi. Ọdún yẹn náà ni mo lose wọn. Oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀. So àtìgbà tí àwọn nǹkan yẹn ti ṣẹlẹ̀, mo face a lot of challenges. Ó pọ̀, ó kọjá òye mi. But mo mọ àwọn tí mo ti lọ sunkún bá kán ràn mí lọ́wọ́ tó ṣe pé mi ì lè sọ tán. Àwọn ẹlòmíì sọ pé àwọn ò kí ń ṣe wàhálì, ẹlòmíì sọ pé wọn ò kí ń ṣàfáà mi yẹn ló lè, àwọn ò lè ṣe bíi tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ ṣẹlẹ̀. Àtìgbà yẹn ṣá ni mo ti, Ọlọ́run má jẹ́ àwọ̀ wàhálà. Àtìgbà yẹn mo ti ń face àwọn nǹkan oríṣiríṣi. Mo kúrò lẹ́kọ̀ọ́ from there, mo kọ́kọ́ wà lọ́tà. Mo kúrò, ọ̀tá mi ṣà ń gbé kiri. Mo kọ́kọ́ fún àwọn ìgbà kan sún mọ́ṣáláṣí. Alhamdulillah. Ọ̀rẹ́ mi tó ń gbé ní housing estate Olómore, Alájà Sekina, kọ́lọ́ ń jọ kó bá mi ṣàlékún dáadáa ẹ̀, kó má dalé àtọ̀nù ẹ̀rọ. Òun ló sọ fún mi pé kí n máa bọ̀ lábẹ́òkúta náà. Ìgbà tí mo dẹ̀dẹ̀ náà ló mú advice àkàrà yìí wá. Kódà mo ṣẹ̀ bẹ̀rẹ̀ àkàrà òun gan ni o, wàláhì kò ìpẹ́ tí mo bẹ̀rẹ̀. Torí ọ̀rẹ́ mi ló ń ta drinks yẹn, shop ẹ̀ ni àjọ máa wà ní, àjọ ń gbé ni. So mo kọ́kọ́ gbalẹ̀ kan sí Randa. Ẹ wo, ní kúkúrú èdè bí mo ṣáà ṣe bẹ̀rẹ̀ àkàrà yẹn nìyẹn. Ṣùgbọ́n gbà yẹn tí ẹ send message sí mi mà, ṣé ẹ fẹ́ ṣe rẹ́kọ̀dù ni àbí kí lẹ fẹ́ ṣe ń gbà yẹn? Bẹ́ẹ̀ ni, nígbà yẹn mo fẹ́ ṣe rẹ́kọ̀dù. Kódà nínú àkókiri ẹrù ni ò jẹ́ kí n rí ìwé tí mo fi ṣe orin yẹn mọ́. Ó ní iṣẹ́ kan tí mo fẹ́ ṣe ń gbà yẹn. Bẹ́ẹ̀ ni. Then ẹnìkan dẹ̀ advise mi pé kí n máa ṣe zikiri day. Kémi náà mú kí n máa ṣe pọ̀. Ìgbà yẹn náà mo tún lóyún ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ bá yín sọ. Mo ṣáà ní ìdìrànlọ́wọ́ náà ni gbogbo ẹ̀ dá lé lórí. Nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn náà nìyẹn. Ní ọjọ́ kan, mo wá ṣe fọ́nrán kan mo fi sórí ẹ̀rọ ayélujára. Ohun tí mo sọ lọ́jọ́ yẹn rè. Ìwọ fúnra ara ẹ ló máa fún ara ẹ ní ìrètí.
kò sí wàásù tẹ́nìkan lè ṣe fún ẹ tí wọ́n fúnra ẹ ò bá ti nírètí pé ó máa dáa kò lè dáa. Kò sí ẹni náà tó wà láyé tí ò níbi tí bàtà ti ń ta lẹ́sẹ̀, ṣùgbọ́n wọ́n fúnra ẹ ló máa múnú ara ẹ dùn. Má sí nínú àwọn tó ń rò pé ẹnìkan ló lè múnú ẹ dùn. Ìwọ fúnra ẹ ní kó múnú ara ẹ dùn. Bí ẹ̀dá ò bá tíì kú, ìrètí ò tíì pin. Ẹni tó ti kú nìkan ni ìrètí ti pin fún. lọ́jọ́ tí mo fi fọ́nrán yìí ránṣẹ́ sí Ajia, ohun tán fi dá mi lóhùn rèé. Mr. Àtàndá, ẹ kú dédé àsìkò yìí, àdúrà wa gbà, ẹ kú làákàyè, ẹ kú ọ̀rọ̀ ọpọlọ. Ọ̀rọ̀ gidi ni ọ̀rọ̀ tẹ́ sọ yìí. Bẹ́ẹ̀ ni, òun ló dífá fáwa náà, ìyá olórin tó ń tàkàrà ní ìsìn. ó gbọ́ ó dífá fún lórin ìsìláàmù tó ń dín kàràtà, ohun tán fi reply ìyẹn ní bọ́rọ̀ tán gbọ́ yẹn ó tọ̀ṣù wọn. ṣùgbọ́n lọ́pọ̀ ìgbà ló máa ń wo status mi, tẹ́ bá wo status yẹn béèyàn kan ìrànlọ́wọ́ bá nǹkan kan, báwo lẹ ṣe máa ń feel? tí n bá ti wò ó mú kan mi ìfìgbà kan jákàn kó òun rè Ọlọ́run, torí mo mọ̀ pé ẹni tó bá ti kú nìkan ló ti tán fún. ṣùgbọ́n mo ṣáà tí n bá ti wò máa wò pé ìjọ kan ṣe Ọlọ́run á ṣàṣìwé ìrántí kun èmi náà. mo dẹ̀ keep on praying, mo ń pray. Ó yè mí gan lẹ́nu láti bí mo ṣe rí yín lánàá yẹn, wàláhì làzim ó yà mí lẹ́nu ju gbogbo ẹ̀ lọ. mo dúpẹ́ fọ́lọ́run, alhamdulillahi rabbil alamin. nígbà tá a ríra lóbìnrin bá ní ṣe mọ̀ mí káàsì, mo ní mi mọ̀ yín. mo lọ́ bá ní ṣe mo rántí Ceesay Olórin, mo ní Ceesay Olórin táwọn láwọn ti wá sábẹ́kúta. mo ní abẹ́yìn ni wọ́n ní abẹ́yìn làlájì kówó ilé olóróró fún láwọn ni mo ní kàstà tí kówó fẹ́ lépo. alájì kówó fólóróró. bí kò ṣe lépo lèmi kówó fún bẹ́ẹ̀ yẹn. alájì bá kó tiẹ̀ fólóróró, àṣekémi àti ẹlọ́ẹ̀ni yìí lè pàdé tẹ́nìyẹn dẹ̀ ti pèrè mi tẹ́lẹ̀ tí mo nínú. ìṣọdún méjì. àwọn náà dẹ̀ mọ̀ pé mò ń ṣe wáàsí Ọlọ́run ni, pé wọ́n sọ lánàá bíi náà ní ẹkú máa ń sọ pé Ọlọ́run ló máa ń ràn yàn lọ́wọ́, pé kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe, èèyàn ní. kò sí, èmi náà ní tèmi lára, ṣùgbọ́n mi kì í fi tèmi nìyàn lára, máa ń gbé sọ́dọ̀ Ọlọ́run. ṣé rí obìnrin tẹ́ ń wò yìí, ẹ̀yin gbogbo ẹni tó ń wò mí pátá tó ń gbàwẹ̀ lásìkò yìí, mo fẹ́ ká ṣèrànlọ́wọ́ fún wọn gan-an tó pọ̀. kí lẹ lè bá mi ṣe láti múrànlọ́wọ́ bá obìnrin yìí tí Ọlọ́run jẹ́ ká pàdé nígbà tí ètò yìí tá à ń ṣe níjọ́ tí ààwẹ̀ pé 7? bẹ́ẹ̀ ni a máa yẹ̀ lẹ́nu pé bọ̀tẹ̀ ní 8, èmi ni mò ń sọ fún ẹ péjọ́ tá ààwẹ̀ pé 7 la ṣe. má dẹ̀ gbàgbé pé 7 legungun obìnrin o. gbogbo ẹni tó ń wò mí tó ń gbàwẹ̀, tó ń wábi tó fẹ́ fìrànlọ́wọ́ sí, tó ń wá ẹnìkan tó máa mọ̀ pé àwẹ̀ ọdún yìí òun mọ̀ lára. mo ń sọrí téèyàn á rí tá a rántí pé Ọlọ́run àṣọṣì wà ń bẹ̀, pé jálájàlá ìlú kò sí ọ̀nà tí ò lè gbà ṣe tiẹ̀. gbogbo ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe tọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn pátá. ṣùgbọ́n mi ń sọ fún ẹ pé o lè gbìn síbẹ̀ kó má rèrè, torí èmi rí àpẹẹrẹ tó pọ̀. gbogbo ìwọ tó fẹ́ bá mi dá sí ọ̀rọ̀ obìnrin yìí tó ń fi orin gbé Ọlọ́run ga, ṣùgbọ́n tí nǹkan kan ṣẹlẹ̀ tó di ẹni tó ń dín kàràtà, tó sọ pé ṣé kóun wá máa ṣe ránu ní nítorí àti tọ́mọ ńgbà tọ́kọ́ fi sílẹ̀. ṣùgbọ́n ó gbà fọlọ́run. nínú ìgbà fọlọ́run èyí ni wọ́n ti fẹ́ bá mi mú dùnú bá. ohun tí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn bá mi ṣe, tún gbọ́n àzíkìrì lẹ́nu ẹ̀. Allah Ceesay Maulana Ceesay ba abule hadira Ceesay Maulana Ceesay ba abule hadira. tó bá fẹ́ wọlé sọ́dọ̀ Maulana wàlú o, tó bá fẹ́ wọlé sọ́dọ̀ Maulana wàlú o. Ali Ceesay yẹn o ṣàní kọ́kọ́rọ́ tó wọlé. Ceesay Maulana Ceesay ba abule hadira. Àwa alu ọ̀tọ̀ lórin aláìlá o. àwa alu wàlíyí ilá aláìlá. àwa alu ibùnú Muhammad aláìlá o. àwa alu. dájọ́ kì í ṣe gbogbo ẹni tọ́jọ́ ìkànìkà, kì í sì ṣe gbogbo ẹni tọ́jọ́ olóríire náà lólóríire o. àmì Ọlọ́run máa ṣí mọ́ṣáláṣí ní May 3rd àti May 5. àmì Ọlọ́run mosque ní Èkó máa wash out fún àwọn àkànṣe ètò kan láti iléeṣẹ́ Katsina Tea Sugar fún mọ́ṣáláṣí tí àmì Ọlọ́run tó máa ṣí ọjọ́ 3 nínú oṣù karùn-ún
May 3rd and 5th. Oore wẹ́wẹ̀wẹ́ tẹ̀ ń ṣe yẹn náà dá o. Wọ́n mo rò wá. Ìwúsẹ̀ tá a fi pin fún èèyàn mẹ́wàá. Tó bá láǹfààní àti kàn ṣé láàrin èèyàn méjì. Jẹ́ káwọn yòókù ó bú ọ. Sọ́ra àwọn tí wọ́n ti ní impact nínú ayé wọn yẹn. Àwọn gan padà máa fún yàn. Tábà sóore ẹja ṣe ẹ̀kún oore. Àjọ máa pàdé ń bẹ̀ ní lágbára Ọlọ́run. Kí ló wá fẹ́ bá mi ṣe? Ìrànlọ́wọ́ wo lobìnrin ń fẹ́? Èmi ò mọ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá fi sí ẹ lọ́kàn, kí ló tún kù tẹ́ fẹ́ sọ mà? Ó sì nǹkan kan tí mo fẹ́ ju àánú Ọlọ́run lọ. Wàláì. Torí èmi ni mo mọ àwọn ibi tí mo ti dé fúnràn lọ́wọ́ nígbà táwọn nǹkan ń ṣẹlẹ̀ sí mi. But Ọlọ́run, àwọn tọ́lọ́run rán sí mi, mo dúpẹ́ lọ́wọ́ wọn o. Kọ́lọ́run bá mi ṣàlékún dáadáa sí ìdámdálà bá lò. Kọ́lọ́run máa dáwọ́ àánú dúró lórí wọn. Kó ṣàánú kàfáyà fún mi. Bẹ́ẹ̀ ni ọmọ Akọ́ládé Ọláìdé Àjíkẹ́. Kọ́lọ́run bá ń dúró tòun náà. Ájì Latif. Kọ́lọ́run bá ń ṣàánú àwọn náà. Mo nífẹ̀ẹ́ Àbúrẹ́kẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ Alájà Sẹ̀kínà. Mo dúpẹ́ àwọn èèyàn tọ́lọ́run lò fún mi títí dèní. Mo dúpẹ́ lọ́wọ́ ẹnì kankan wọn. Àánú ni mo fẹ́ because kò easy fún mi. Àkàrà yẹn mo ń láti ṣe, kódà interview yìí mo gbà fọ́lọ́run lórí ṣíṣe ẹ̀ ni, àmọ́ mi ní option àfi kí n ṣe. Àánú ni mo fẹ́ káwọn ọmọ mi má dọmọ lọ́mọ, kí àwọn ọmọ mi kàn má dọmọ lọ́mọ, kémi fúnra mi. Kódà ọ̀tá mi ti ń jákàn kúrò nínú iṣẹ́ torí pé iṣẹ́ àzíkìrí yìí gan wàláhì làzim ó ti tójọ́ mẹ́ta gan tí mo ti rí àzìgbẹ̀yìn. Mo fẹ́ lé ní tó ti wà lára, kò ń ṣe pé mo fẹ́ lé ní tó wà lára mi tẹ́lẹ̀ ni mo ṣe lé nìyẹn, mi rí àzìn kankan. Mo ní tó Ọlọ́run tó bá fẹ́ kí n ṣe, mo kó àlámọ̀rí mi sọ́dọ̀ ẹ̀ kó wá bá mi ṣe. Lábẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run má padà o, mo bẹ̀ má sọ pé ó ṣe mọ́ o, ilé ìdákun má padà lẹ́yìn mi o, ọba ńlá má sọ pé ó ṣe mọ́. Ọlọ́run má padà o lẹ́yìn mi Àríkẹ́, jọ má sọ pé ó ṣe mọ́ o, mo ń bẹ̀ Ọlọ́run má padà lẹ́yìn mi ò, jọ má sọ pé ó ṣe mọ́. Nítorí tó o bá padà o pẹ̀rẹ́ ọ̀tá ṣèṣì ọ̀mí o, ilé tó bá padà tó bá fi dẹ̀yìn lẹ́yìn mi o, eléni ni a sọ pé kò wá tán bí. Mo ń bẹ̀ Ọlọ́run má padà o, jọ má sọ pé ó ṣe mọ́. Ọ̀yá tèmi ni ó gbà o, ìláyí tèmi ni ó ṣe o, tèmi ni ó gbà, Ọlọ́run tèmi ni ó ṣe, má jòjù kó tó dá mi lọ́lá, tèmi ni ó gbà o, Ọlọ́run tèmi ni ó ṣe, má jòjù kó tó bá mi ṣe àmín. Ó dà, wọ́n máa sọ tẹlifóònù nọ́mbà wọn báyìí, wọ́n dẹ̀ máa sọ àkáǹtì nọ́mbà wọn. Tẹ́ bá pè wọ́n, ìrànlọ́wọ́ tọ́lọ́run bá fi sí lọ́kàn láti bá mi ṣe, ẹ bá mi ṣe fún wọn. Tẹlifóònù nọ́mbà mi ni 090 3512 3714 090 3512 3714. Account number mi ni 2096 73 51 23 2096 73 51 23 UBA Bank. Ọlárẹ̀wájú Kẹ́hìndé. Ẹ ṣé gan gbogbo ẹ̀yin tẹ́ ti bá wo ètò yìí, bí ètò náà ṣe lọ nìyẹn. Kastantisi ń bọ̀ níjà ìfúlẹ̀, a fẹ́ bless àwọn arúgbó wa gan. Mo dúpẹ́ lọ́wọ́ Alahim Afro Caribbean Cash and Carry, àǹtí mi December tour celebrant, arábìnrin kan tó ń jẹ́ Mojidat àti obìnrin kan tọ́lọ́run mọ̀. A máa bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ yín ní pẹrẹwu láàrin ọ̀sẹ̀ yìí. À ń bọ̀ níjà yìí, bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ jàkàrà, wọ́n fẹ́ mu kókó, bọ̀ tẹ́ má gbàgbé pé Kastantí kówó félépo. Aláàjì kówó fólóróró. Kastantí kówó félépo. Aláàjì kówó fólóróró. Àwọn ló ń tàkàrà elépo ní junction Ìjàyè. A tún dúpẹ́ lọ́wọ́ Alahim, àjọ bẹ̀rẹ̀ lọ́jọ́ Monday tó kọjá, ìní lọ́jọ́ Sunday tó kàdé ẹ̀, ìmí tún bẹ̀rẹ̀ lọ́la, ìyá mi máa bọ̀. Elépo làwọn ń tà, a tún ti ró lóróró. Kastantí ló kówó félépo, Aláàjì ló kówó fólóróró. Ìkan òdì kan lọ́wọ́, àwọn ti wà lẹ́nu ẹ̀ tipẹ́. Àwòyé ti mọ̀ wọ́n mọ̀, ṣùgbọ́n obìnrin ta tún rí bẹ́ẹ̀ yẹn, olórin Mùsùlùmí tó dẹni tó ń dín kàràtà nígbà tí ṣòro dé. Ṣùgbọ́n Kastantí kówó félépo, Aláàjì kówó fólóróró. Ìyá ní kákínrín tí ń bá ní Kastantí kówó félépo, ẹ̀ lálàájì kówó fólóróró. Kastantí kówó félépo. Aláàjì kówó fólóróró. Kastantí kówó félépo. Aláàjì kówó fólóróró.
elépo làwọn èmi kówó àkàrà fún wọn aláàjì bá kówó fólóròró pé kólóròró náà ṣe tiẹ̀ fáwọn tó bá ń jòróró Katsina tí kówó félépo. aláàjì kówó fún lóròró. Katsina tí ló ń ṣàdúrà bàbọ̀ pẹ́ mi fún gbogbo olólùfẹ́ tó ń ṣàtìlẹ́yìn fún ẹ ò màmá ní wọ́wọ́ tí. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry import and export of African foods also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road South Graham London. gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.